Kayegbo Kayegbo ní ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ò ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ ìròyìn Kayegbo ni mo mú wá sétí ìgbọ̀yìn láti kàn ní Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣewọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ọkùnrin ẹni ọdún márùndínlọ́gbọ̀n kan ṣá ọ̀rẹ́bìnrin rẹ̀ pa ní ìpínlẹ̀ Akwa Ibom. Ìgbàmù wáyé ní ibùdó ìfọkọṣẹ́ ní ìpínlẹ̀ Bayelsa. Àwọn obìnrin ẹlẹ́sìn méjì kan tí wọ́n ń pè ní Reverend Sisters ni wọ́n ti mójú wọn ba ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Anambra nítorí wọ́n gba ọmọ tọ́ lọ́nà tí kò bófin mu. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo ti mú àwọn afurasí ọ̀daràn márùndínláàádọ́ta. Àwọn afurasí Fúlàní darandaran ti ṣe ìkọlù sí àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Benue. Kí n tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705-058-0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọkùnrin ẹni ọdún márùndínlọ́gbọ̀n kan ṣá ọ̀rẹ́bìnrin rẹ̀ pa ní ìpínlẹ̀ Akwa Ibom. Ọkùnrin ẹni ọdún márùndínlọ́gbọ̀n kan tí orúkọ rẹ̀ jẹ́ Elisha ni wọ́n ní ó ti gbẹ̀mí ọ̀rẹ́bìnrin rẹ̀ ní Uyo tí ó jẹ́ olú ìlú ìpínlẹ̀ ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2024 ní ilé ìgbé Afurasi náà tó súnmọ́ Benue International School ní òpópónà Àtíkù Abubakar ní Uyo tí wọ́n sì gbé òkú àti afurasí náà lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ikot Apan Abia tí àwọn agbófinró sì wà ní agbègbè náà láti rí dájú pé àlàáfíà jọba ní agbègbè ọ̀hún. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ ní afurasí náà àti ọ̀rẹ́bìnrin rẹ̀ tó jẹ́ nọ́ọ̀sì ni wọ́n jọ wálé tí afurasí náà sì bẹ̀rẹ̀ sí ní na ọ̀rẹ́bìnrin rẹ̀ ní kò pẹ́ tí wọ́n wọlé. Wọ́n ní gbogbo ìgbìyànjú wọn láti lè dáwọ́ nínà náà dúró ló já sí pàbó. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ASP Timfon John fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní àwọn ti mú afurasí náà sí àgọ́ àwọn fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti ìwádìí. Ìbúgbàmù wáyé ní ibùdó ìfọkọṣẹ́ ní ìpínlẹ̀ Bayelsa. Ìbúgbàmù alágbára wáyé ní Petroleum Development Company níbi tí wọ́n ti ń pèsè afẹ́fẹ́ gáàsì tó wà ní Gbàrà ní ìjọba ìbílẹ̀ Yenagoa ní ìpínlẹ̀ Bayelsa ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ìbúgbàmù náà ló wáyé lára ọ̀kan nínú àwọn ọ̀pá tó ń gbé gáàsì ní èyí tó lè jẹ́ wípé àwọn kan ló fọ́ ọ̀pá náà. Ní kété tí ìbúgbàmù yìí wáyé ni wọ́n ti gbogbo àwọn ọ̀pá èyí tí ó wọ inú afẹ́fẹ́ gáàsì ọ̀hún láti lè dáwọ́ iná náà dúró. Nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ náà Michael Adande fìdí ìbúgbàmù náà múlẹ̀, ó ní ìbúgbàmù náà ló súnmọ́ ibi tí wọ́n ti ń pèsè afẹ́fẹ́ gáàsì tí ó sì ní àwọn kò tí ì mọ ohun tó fà á. Ó wá fi kún un pé àwọn ti ké sí àwọn àjọ tí ó máa ń ṣe ìwádìí lórí irú ìbúgbàmù bẹ́ẹ̀. Àwọn obìnrin ẹlẹ́sìn méjì kan tí wọ́n ń pè ní Reverend Sisters ni wọ́n ti mójú wọn ba ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Anambra nítorí wọ́n gba ọmọ tọ́ lọ́nà tí kò bófin mu.
ilé-ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọdé àti lílo ọmọ nílòkulò tó kalẹ̀ sí ilé-ẹjọ́ ní Awka ní ìpínlẹ̀ Anambra ti gba ẹjọ́ àwọn obìnrin ẹlẹ́sìn méjì kan fún ìwà àìbófinmu àti gbígba ọmọ tọ́ lọ́nà tí kò tọ́. Àwọn obìnrin náà ní Reverend Sister Angela Oyenachi Ibe ẹni ọdún 42 àti Mother General Reverend Sister Chimeli Jasita Yoven ẹni ọdún 41 nígbà tí wọ́n ka ẹ̀sùn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n fi kàn wọ́n tán ní ilé-ẹjọ́ ni àwọn méjèèjì wá bẹ̀bẹ̀ pé àwọn kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Àwọn olùjẹ́jọ́ méjèèjì ló wá láti ìpínlẹ̀ Imo tí wọ́n sì ní àwọn jẹ́ òṣìṣẹ́ ní Sam Damin Community Children's and Old People's Home tó wà ní Obosi ní ìpínlẹ̀ Anambra. Agbẹjọ́rò fún àwọn olùjẹ́jọ́ wá rọ adájọ́ ilé-ẹjọ́ náà láti jẹ́ kí wọ́n gba onídùúró wọn, ṣùgbọ́n tí adájọ́ náà kò gbà, ó wá sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2024 tí ó sì ní kí àwọn olùjẹ́jọ́ náà máa lọ sí ọ̀dọ̀ àjọ SCID tó wà ní Awka. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo ti mú àwọn afurasí ọ̀daràn 55 kò ní ní ènìyàn 55 tí àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo mú fún àwọn ẹ̀sùn lóríṣiríṣi jákèjádò ìpínlẹ̀ náà. Àwọn afurasí náà ni wọ́n hu àwọn ìwà bíi ìjínigbé, ìfọ́-ọ̀pá epo, olè jíjà, ẹgbẹ́ òkùnkùn ní ṣíṣe àti ìfọ́lé. Nígbà tí wọ́n fojú àwọn afurasí náà hàn dé ní olú iléeṣẹ́ wọn ní Àkúrẹ́ tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà, ọ̀gá àgbà akọgun Adétúnjí Adélẹ́yẹ ní àwọn afurasí náà ní àwọn mú láàrin ọ̀sẹ̀ méjì. Gẹ́gẹ́ bí ó ṣe sọ pé nínú àwọn afurasí 55 ọ̀hún, àwọn 7 ni ọ̀rọ̀ wọn ti wà ní ilé-ẹjọ́. Àwọn afurasí Fúlàní darandaran ti ṣe ìkọlù sí àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Benue. Àwọn afurasí agbébọn Fúlàní darandaran ni wọ́n ti ń ṣe ìkọlù sí agbègbè Ọ̀gbálù ní ìjọba ìbílẹ̀ Àgàtó ní ìpínlẹ̀ Benue. Àwọn agbébọn tí wọ́n fura sí gẹ́gẹ́ bí Fúlàní ni wọ́n gbẹ̀mí àwọn àgbẹ̀ 3 ní agbègbè náà. Àwọn tó lùgbàdì ìkọlù wọn ni Edo Alhassan Echewija Edo àti Simon Emmanuel, ní èyí tí àlàáfíà kò sì tí ì padà sí agbègbè ọ̀hún báyìí. Oníbí báyìí lọ lórí ìròyìn Kayegbo fún tuntun ní orúkọ mi Olúwafúnmiláyọ̀ Adéṣewọlé kan sí láti ìkànnì Jígí Alára káfíńrè pàdé o. Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn